Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ọ̀rọ̀ rí o, àṣírí ti tú nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Akínlàlú. So ọwọ́ ọlọ́pàá ó ti tẹ àwọn tí wọ́n ṣe ọṣẹ́ àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn tí wọ́n kàn déédéé ya ojúlé tí wọ́n yìnbọn pààyàn. Wàyí ẹ gbọ́ kókó àṣírí bí àwọn tí wọ́n pààyàn tí wọ́n sọ pé àwọn ń ṣiṣẹ́ àmọ̀tẹ́kùn bí wọ́n ṣe pààyàn nílùú Akínlàlú. Àṣírí gbogbo bí wọ́n ṣe operate, àṣírí gbogbo ẹ̀ ó ti tú. So ẹ jẹ́ kí a farabalẹ̀ ká gbọ́ àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Tẹ́yin bá wo fídíò yìí, àánú àbíamọ yóò ṣèyàn. Èyàn ó rí wípé ìdílé tí àwọn tí wọ́n ṣe iṣẹ́ ibi yìí tí wọ́n pa lẹ́kún ó pọ̀ púpọ̀. À ń gbàládùra pé k'Ọlọ́run bá wa tù wọ́n lójú, k'Ọlọ́run bá wa dá irú ìṣẹ̀lẹ̀ láabi yìí k'Ọlọ́run bá wa dá dúró. So ẹ̀yin tẹ́ bá jẹ́ viewers wa, ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ tí ó ṣẹlẹ̀ yìí. So ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n dẹ̀ ti promise wípé àwọn wọn ó ṣe ètò ààbò tó péye. Àwọn yóò sì jẹ́ kí ìdájọ́ òdodo kó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí a ti rí nínú fọ́nrán yìí. Ọ́fíìsì àmọ̀tẹ́kùn ó ti di títì pa. Ojú àwọn tí wọ́n ń hùwà láabi yìí náà, ojú wọn ó ti hàn síta. So ojú wọn náà lẹ́ ń rí nínú àwọn fídíò tí à ń fi hàn yìí lójú móhùnmáwòrán yìí. So ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ darapọ̀ mọ́ channel wa, ẹ farabalẹ̀. A ti kọ́kọ́ fún yín ní update kan lálàkọ́kọ́ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. So update ẹlẹ́kejì náà ni a tún mú wá yìí kí ẹ bá lè rí gbogbo ohun tó kàn lè ṣẹlẹ̀ dáadáa. So ẹ ṣé gan ni, ẹ farabalẹ̀ kẹ́ bá wo fídíò. Come, you carry your head up. Rìpọ́ọ̀tù wá láti oríkọ̀ Akínlàlú kan tí gbogbo wa mọ̀ sí Aba Ọba wípé wọ́n ń jí kòkó ká ní ibẹ̀, wípé olóko yẹn wá pe àwọn àmọ̀tẹ́kùn láti wá bóun arrest àwọn ẹni yẹn. So lọ́jọ́ yẹn nínú oko tí wọ́n ti lọ arrest àwọn tí wọ́n fẹ́ mú, ìyẹn ọ̀pọ̀ sáìlú kìí ṣèlú ló pa àmọ̀tẹ́kùn wípé kán wá bá wọn arrest ẹni tí ó ń ká kòkó. Wọ́n níjọ́ yẹn wọ́n ní níbi tán ti arrest àwọn ẹni yẹn, wọ́n ní wọ́n dojú ìjà kọ wọ́n ń bẹ̀ bí mo ṣe gbọ́. Àwọn olè yẹn dojú ìjà kọ wọ́n tí wọ́n sì ní wọ́n gba ìbọn lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn. Ohun tó wá jẹ́ ohun ìyàlẹ́nu fún mi ni wípé ìgbà tó di ọjọ́ kejì, commandant àwọn àmọ̀tẹ́kùn ní Ifẹ̀ North Local Government tí a wà níbí báyìí, ó ní láti pè mí lórí fóònù wípé òun fẹ́ rí mi. Ó dẹ̀ sọ pé kó wá. So nígbà tó dé, ó dẹ̀ sọ fún mi wípé àwọn ọmọ bàbá sọ́jà àwọn lọ arrest wọn ní àná, wọ́n gba ìbọn ní ọwọ́ àwọn. Mo ní that one is simple. Ó láti wípé ó yẹ kẹ́yìn náà guide àwọn òṣìṣẹ́ yín yìí, torí àwọn tí agbẹ́mí ìlú lé lọ́wọ́ yóò ṣe di pé ordinary person àsákànmọ́ gbàpọ̀ lọ́wọ́ wọn anyhow. And again, nígbà tí ẹ ti arrest èèyàn, tí ẹ ti gbé sí àárín machine tí àmọ̀tẹ́kùn keep wájú àti ẹ̀yìn, kí ni reason tẹ́ tó fi lè gbé gbálé bábẹ́ lọ tẹ́ gbé lọ sí station direct? So mo wá ní láti rọ̀ wọ́n wípé kán jọ̀wọ́, àwọn ọmọ bàbá sọ́jà yìí ẹ̀sùn tiwọn náà ti pọ̀ jù náà lù pẹ̀lú ìwà jàǹdùkú bí olè, wípé kán jọ̀wọ́ wípé àwọn ọmọ yìí ò kọjá iṣẹ́ tí ọ̀dọ́ lè ṣe, kán jọ̀wọ́ kán fún wa ní ààyè like 24 hours wípé mo máa da àwọn ọ̀dọ́ mi síta láti bá mi wá àwọn ọmọ yẹn jáde. Wípé kí commandant wọ́n fi phone number sílẹ̀ immediately tí táwọn ọ̀dọ́ bá ti sọ fún mi wípé àwọn ti provide wọn, màá lè pe commandant wọn wípé kó wá kó wọn kó máa bọ̀. Commandant wọ́n dẹ̀ fìfẹ́ hàn sí mi lọ́pọ̀lọpọ̀ wípé mo ṣe gan, ó kí mi dáadáa, ó dẹ̀ gba nọ́mbà, ó ní kò sí problem mọ́, ó lẹ́ anybody lè máa lọ ẹnu iṣẹ́ wípé kò sí problem. So èyí ló mú mi padà sí ibi iṣẹ́ tí mo wà. Kò tí ì tó 30 minutes tí commandant wọn yìí kúrò ní ọ̀dọ̀ mi. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí pè mí lọ́tọ̀ lósì nìyẹn pé ìlú ti dàrú o, àwọn àmọ̀tẹ́kùn ti dojú ìbọn kọlù o, àwọn ọ̀dọ́ ti ń ṣubú o. Mo ní láti rush kúrò níbi tí mo wà. Nígbà máa fi wọ inú ìlú, ohun ìbànújẹ́ ló jẹ́ tí mo bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ nínú àgbàrá ẹ̀jẹ̀. Kí ló dé? Sáwọn ọ̀dọ́ yìí ló jà yín lólè ni? Sáwọn náà gbàbọn lọ́wọ́ yín ni? Ṣùgbọ́n béèrè tèmi wá ń bi wọ́n ni wípé ṣé ìlú ló gbàbọn lọ́wọ́ wọn ni àbí ìlú ló jà wọ́n lólè tó fi jẹ́ wípé ìlú náà wá dojú ìjà kọ? Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí pa ọmọ ìlú nìyẹn. Wọ́n ní láti gbé mọ́tò lọ, bóyá wọ́n wá pé commandant. Ìrànlọ́wọ́ orílẹ̀-èdè mọ̀ owó èmi àtọ́jọ́ ńlá Fúlàní ò lè jọ gbénú àyàfi gbéjọ́ ńlá. Bàbá sẹ́rànlọ́wọ́ fún mi tán fún mi lábẹ́rẹ́ tí wọ́n kò kò.
ẹ ti rí mi kí dìmọ́ Ibrahim láàárọ̀ ọjọ́ wáyé kí dìmọ́ Ibrahim dáadáa 25 lọ wá fún bàbá ẹ̀ ká tó lo kókòkò àsápá náà sọmọ mi náà sàdá ìbòye báyìí àsápá bọ́bọ́ bá tẹ̀ ṣàṣà gbọ̀pọ̀ pàṣẹ ẹ ti sápá káàtì ẹ̀ bá. ọlá ayọ̀ ìdùnnú ẹni bí ọkàn mi ní súnmẹ́là tí n bá ti rí inú mi máa dùn ọmọ kọjá lára mi pẹ̀lú jàlámì àtọmọ fi kí n gbé báàgì kọrùn tó ń towó kòkó wọ́n gbọ́pọ̀ ọmọ mi lọ tó ń tasú ọrùn ẹ̀ ayé máa mi kúrúkúrú aṣọ dàbí aṣọ wèrè ayé ẹ wò mí kó mo ti fẹ́ bẹ̀rẹ̀ níbo ni kí n ti bá dé èmi lọ lórí alágbàṣe lákínlá tí ì sìn àtàárọ̀ àtọ̀sán ó ti láìsàn nú ara tí mò ń gbóògùn sí lóṣooṣù lọ́sọ̀ọ̀sẹ̀ tí ò gbọ́dọ̀ ṣẹ́kù torí ọmọ ni o ayọ̀ mi ni o kó sọ fún mi pé òun ò ní sanjọ́ ọ̀sọ́ bẹ́ẹ̀ àbígbẹ̀yìn mi ó ní mọ́ mi ọmọ yìí ń ra báàgì ń ràwé níje ló ní sọ fún mi àti ò ní ṣe nǹkan kan fún wa ọmọ mi ò pọ̀ fẹ́ nájà wàràwàrà pọ̀ fẹ́ nájà kíákíá ọmọ 25 years wọ́n fi náà mọ́ mi nígbà tí mo rò tì ní ọjọ́ bọ́ọ̀tàn ni má bọ́ọ̀tàn jẹ́ ìyàwó yẹn ní má yàwó kí ni ti pèrò ní má rò mọ́ ṣé wọ́n gbàgbé yẹ́sì kì í ó rí mi. ìdájọ́ tíjọba ó ṣe ká má ṣèdọ̀jà wo ẹ̀ máa wá kóòtù ká pọn náà ní lè dúró lé tó bá sì pọn kán fọ ọmọ mi jáde ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta kán wá kún ọ fún mi ọmọ tó mú àyà mi tán tó bò mí jáde báyìí ká wá kún ọ fún mi ní o ká pọn ìdájọ́ òdodo mọ̀ wọ́ báyìí iná ọmọ sọ lọ́wọ́ tí mo sọ lọ́nà báyìí yọ́lá náà ti kú lóru mọ́jú lónìí awọ ọmú ló bu láyà yáyà rẹ̀ awọ ọmú báyìí lọ̀pọ̀ máa tó mọ̀ padà òbí ọmú padà ọ̀sẹ̀ bẹ̀bẹ̀ nákìlá ní ẹgbẹ́ guana ìyá ìsàjẹgbé o máa dóbi ní ìsìn òde lóyún mọ́ o ti tó gẹ́ á tó tàka sọmọ mi méjì á tó tàka sí pàwọn tó ń bọ̀ bí mo ṣe ń gbọdọ̀ sálọ orí òkúta náà lọ́jọ́ látàrí jímọ̀ sálọ ká wà lórí òkúta ká bá pín ọmọdé kẹ́ ká lọ bá lórí òkúta ọmọdé kẹ́ ni mí ká lọ bá lórí òkúta báyìí ká wà lórí òkúta báyìí o ká ti jáde bí ọba wọ ọmọdé kẹ́ ni mí o ọ̀fẹ́ bá dé ọkọ mi jẹ́ ni bí bá ti pín ọmọdé kẹ́ wá. ibi ẹsẹ àgbẹ̀pamọ́ rẹ o kò sì bá ní tìlákìlà ibi ẹlẹ́dẹ́ sọ́sà pamọ́ rẹ o bandit òsì lákìlà kó àwọn ẹ̀já o gbogbo ọ̀gá akílà ní kò sí. ọlọ́mọ sí rèé o ìyá pàṣẹ rèé bí tẹ́sà kejì tẹ́sà pàṣẹ rèé o. Ibrahim sí rèé bàbá ní o. bàbá mi kì í sọ wọ́n lé o ìbá yàn já o ìbá yàn ta o. ó nílé iṣẹ́ rẹ o. ìròyìn náà jẹ o. bàbá sàlù rèé pàṣẹ rèé. Ibrahim ló ń jẹ. Ibrahim Oyèbá Méjì, Ismail Oyèbá Méjì, Safi Oyèbá Méjì, Bíọ́lá Olútáyọ̀. Àárọ̀ ẹ̀ ló kù ní tiẹ̀. Àárọ̀ ẹ̀ ní Bíọ́lá Olútáyọ̀ kú o. Ibrahim Oyèbá Méjì, Ismail Oyèbá Méjì, Safi Oyèbá Méjì, Bíọ́lá Olútáyọ̀. Àárọ̀ ẹ̀ ló kù ní tiẹ̀. Àárọ̀ ló kù ní tiẹ̀. Àárọ̀ mọ́jú. Iṣẹ́ àgbẹ̀dá sí oko àti sí ọwọ́. Gbogbo wa ń ṣiṣẹ́ oko àwọn owó lọ́jọ́ ẹjọ́ òṣìṣẹ́ oko òṣìṣẹ́ ọwọ́ kò sólé láàrin wa. Ìlú wa nìkan ló yàtọ̀ ní epo ní kò lù wá nìkan. Ó gbé mọ́sá lọ, ẹ jẹ́ wọ́n rè. Àmọ̀tẹ́kùn base Ifẹ̀ area command. lovers ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ gbogbo bí gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀ gbogbo fọ́nrán yẹn náà láti mú wá sí ojú móhùnmáwòrán yìí ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe so we really appreciate your support so far we love you all thanks for watching.